بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وكي أبقى يقول ملاك وليسي بجوكو واتي تالي يتي أفي ما صنبه انتي جماع مسائل المعاملات المالية المتعلقة بشهر رمضان يتي أفي بنبالو ني ميامي هنا نيورتي يودي رمضان kéèyàn máa ta ọjà oúnjẹ fún ẹni tí kò gba àwẹ̀. A rí pé àsìkò eléyìí mọ́ níta aláwọ̀ máa mẹ́nu báwo náà ní pé ó ta ọjà ní ọ̀sán Ramadan. Ọjà wo ló wá tà òun náà ní oúnjẹ. Kéèyàn ta oúnjẹ ní ọ̀sán Ramadan kì í ṣe tó jẹ́ wàhálà ṣùgbọ́n ta ló tà fún ó ní afẹ́sẹ̀ àbójúwò ń bẹ̀. Tí ẹ bá ta oúnjẹ fún ẹni tí a mọ̀ yìí pé ó ní àròjàre láti má gba àwẹ̀ tó jẹ́ mùsùlùmí ní o àbí kìí ṣe mùsùlùmí ní o táwọn ìpínlẹ̀ yìí wọn ò béèrè lọ́wọ́ rẹ̀ kó má gba àwẹ̀. Ṣẹ̀ríà ò béèrè lọ́wọ́ rẹ̀ pé kó má gba àwẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ọjọ́ ọmọdé àbí ẹni tó jẹ́ àgbàlagbà tí kò lè gba àwẹ̀ nípasẹ̀ pé a ti darúgbó pátá àbí pa pé ara rẹ̀ ò yá àbí ẹ̀yẹ̀ tó jẹ́ pé ó ní ìyọ̀ǹda kó má gba àwẹ̀ gẹ́gẹ́ bí obìnrin tí ń ṣe nǹkan oṣù àbí ó ní ẹ̀jẹ̀ ìbímọ àtàwọn tó wá tó jọba yìí náà bí ẹni tó rìnrìn àjò bá ń lọ tó pé ó rìnrìn àjò tí ó fi ń lo ẹ̀dẹ̀ ṣẹ̀ríà pé kọ́mọ́ ti gíní o lè mọ́ gba àwẹ̀. Ẹ̀yọ́mọ̀ ìyá mi gbogbo ìta kàlọ́ pátá yìí ó jẹ́ mùsùlùmí ni ó jẹ́ kèfèrí ni tó wá jẹ́ pé a bá rí lára rẹ̀ rú àwọn eléyìí ò ní wọn ìsìlámù ní wọ́n gba àwẹ̀. Àmọ́ ẹni tó jẹ́ wípé ó jẹ́ mùsùlùmí ni àbí jẹ́ kèfèrí ni tí ó mọ̀ọ́mọ̀ fi àwẹ̀ lẹ̀ tó fojú rénà òfin Ọlọ́run Subhanahu wa ta'ala tó ní ká máa gba àwẹ̀. Wọn á gbọ́dọ̀ ta oúnjẹ fúnrú ẹni bẹ́ẹ̀ tá bá mọ̀ pé ó fẹ́ jẹ oúnjẹ òun nípasẹ̀ pé kó gba àwẹ̀ torí pé tẹ̀ bá ń ta oúnjẹ fúnrú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ mùsùlùmí àbí ó jẹ́ kèfèrí ni à ń ràn lọ́wọ́ lórí ìbàjẹ́ nu. Al-Qur'an sì ti kọ̀ fún wa wípé wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan ni wọ́n sì máa jẹ́ tí ẹ máa ràn yàn lọ́wọ́ fún bàjẹ́ fún ìkọjá àlà. Ẹ má kàn ràn lọ́wọ́ lórí tọ́jọ́ mẹ́sẹ̀ ara ẹ̀ṣẹ̀ ni pé ẹni tá mọ̀ pé kó gba àwẹ̀ tó ń rúfin Ọlọ́run Subhanahu wa ta'ala ó jẹ́ mùsùlùmí ni àbí jẹ́ kèfèrí ni tá bá ń ta oúnjẹ fún ní tí yóò máa jẹ lọ́sàn-án àwẹ̀ à ń ràn lọ́wọ́ fún ìbàjẹ́ ni. Ó fi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ àwọn ààyè táyé pé tí ń lo òfin Islam láyé lónìí wọ́n máa ṣe lófin ẹ bá jẹ́ pé kò jẹ́ mùsùlùmí gan tó wá jẹ́ pé ó fẹ́ máa jẹun yóò máa dá jẹun nínú kọ̀rọ̀ nínú ilé rẹ̀ èyí pé yóò sọ di pé yóò máa jẹ ní gbangba àbí àwọn tí wọ́n fẹ́ ta oúnjẹ náà wọ́n máa ṣọ́ra láti jẹ́ pé wọn ò ní máa jẹ́ onírànlọ́wọ́ fún ẹ bá ń jẹ́ pé ó ń rúfin ẹ̀sìn. Ibi táwọn ń lọ ń bẹ̀ náà ni wípé a gbọ́dọ̀ máa ran ìbàjẹ́ lọ́wọ́. Ètò yìí ọwọ́ tó wá lè máa jẹ́ bí ìbéèrè ní pé kí ni ọkàn tiwa níbi kèfèrí ṣe bí kèfèrí ni ìtọ́ ká ṣe ká fi tó ní ọ̀rọ̀ ti mùsùlùmí pé mùsùlùmí tá a bá rí kó jẹ́ mustatir tẹ́ pé wọ́n fojú rínà ètò jásí Ọlọ́run Subhanahu wa ta'ala tí kò gba àwẹ̀ tẹ́ pé ìbàjẹ́ ti mọ́ láà ó ti di bárakú fún un tí ó gba àwẹ̀ olóyè ká sọ pé ẹ má ta nǹkan fún. Àmì tó jẹ́ pé kìí ṣe mùsùlùmí kèfèrí gí pọ́nbélé ó sì sọ́wọ́n dípá ní ta oúnjẹ fún un. Àyẹ̀ká kàlọ́ ọba wí pé kí ọmọ ta oúnjẹ fún un táwọn pé ó ní tẹ̀sí Ọlọ́run lásán Ramadan ní tí ó sì máa jẹ eléyìí bí ìwà tí ìran ìbàjẹ́ lọ́wọ́ ni. Ṣùgbọ́n a tún gbọ́dọ̀ mọ̀ wípé bọ́lọ́run ti ṣe pa wá láṣẹ àwọn tá a jẹ́ mùsùlùmí ó ti pa wá láṣẹ ní tó jẹ mọ́ àwọn sẹ́ẹ̀sìn
bẹ́ẹ̀ náà ni àṣẹ yìí bá kèfèrí náà wí. A rí wípé in tí ó gbé àwọn kèfèrí wọ náà jahannama iná sákọ̀rọ̀ náà ni àìmọ́ kírun. Ọ̀nà náà ni pé wọ́n mọ́ sí kí ni wọ́n mọ́ kírun. Wọ́n bẹ́ẹ̀ náà al-Qur'ani pé ma salakakum fi saqar qalu lam naku minal musallin wa lam naku nut'imul miskin wa kunna nakhudu ma'al kha'idin wa kunna nukadhibu bi yawmiddin hatta atana al-yaqin. Àwọn kèfèrí nígbà táwọn tí bá wà Jánnà kọ́ lọ́wọ́ sí amára wọn tí wọ́n bèèrè yìí pé kí ló gbé yín wọná sákọ̀rọ̀, wọ́n mọ̀ sọ yìí pé in tó gbé àwọn kèfèrí wọná sákọ̀rọ̀ ní pé wọ́n jẹ́ tó jẹ́ wípé wọn kì í máa kírun, wọ́n èé kírun, wọ́n èé ṣàánú, wọ́n èé ṣe ìsọ̀rẹ́ àánú, wọ́n tún máa bá wọn tí wọ́n bá ń sọ̀rọ̀ bàjẹ́ tó máa bá wọn sọ mọ́ pẹ̀lú wọn bí ọ̀rọ̀ burú. Nàkúdù ìtàbí lọ káwùdù ní pé wọ́n rà mọ́ wọbẹ̀ díẹ̀ pé yọ́ mọ̀ dùn mọ́ wọn bá ń lọ tí wọ́n ní máa sọ̀rọ̀ míì pé ibẹ̀ wọ́n ti bọ̀ sínú ọ̀rọ̀ tí ó dá bí ẹ̀yìn bá ti tó máa wọ náà já àná màá kódà àtó jẹ́ pé kí ni ọkùnrin náà nìkan bí yóò mi dì wọn ò ti bàjọ́ ìgbéǹde wọn ò bàjọ́ náà gbọ́ hatta atana al-yaqin títí tí ikú fi wá bá wọn bá ń lọ. Wọ́n túnmọ̀ sí pé in tó gbà yẹn ni wọ́n náà á rí pé ìrun ni bó ti jẹ́ pé àwọn mùsùlùmí ìrun kíkí ó jẹ́ ọ̀ranyàn fún wa bẹ́ẹ̀ náà lọ́lọ́ pa wọn náà láti pé wọ́n gbọ́ lóun gbọ́ wọ́n máa kírun. Bákan náà ìtọrẹ àánú, bákan náà mímọ̀ sọ tí ó dáa, bákan náà mímọ̀ gbàjọ́ ìkẹyìn gbọ́ wípé ìjọ kan bẹ tọ́lọ́run gbogbo wa dìde bá ti gbọ́dọ̀ gba nǹkan ìgbọ́ Ọlọ́run pa kèfèrí náà láti pé gbọ́dọ̀ gbàgbọ́ ìwọ̀sí wọ́n gbọ́dọ̀ máa ti tọ́ jẹ́ àṣẹ ẹbẹ̀ wọ́n sì gbọ́dọ̀ jìnà sí tọ́ jẹ́ àwọn nǹkan tí ó jẹ́ ìtọ́lọ́run kọ̀ fún wa ń bẹ̀. Tó bá rí báyìí ọmọ ìyá mi nígbà sí pé ààwẹ̀ Ramadan náà ń kọ́ ọ̀ranyàn ní fáwọn àwọn náà kí wọ́n gbà wọ́n kàn jẹ́ pé kálímà ṣàhádà ó ṣáájú ní ààwẹ̀ ó fi ráàyè dúró sí. Wọ́n túnmọ̀ sí pé ká máa ta oúnjẹ fún wọn ní ọ̀sán ààwẹ̀ nígbà tí àwọn ràn wọ́n lọ fún ìbàjẹ́ náà ni mùsùlùmí ò gbọdọ̀ máa jẹ́ tí ó máa ran èèyàn lọ fún ìbàjẹ́ tó jẹ́ pé títa oúnjẹ ní ọ̀sán ààwẹ̀ táwọn dákọ̀ oúnjẹ ó sì àkọsínú nǹkan mímu náà bí èèyàn ti gbọdọ̀ ta nǹkan mímu àbí jíjẹ fún ẹni tá a mọ̀ pé ó ń fojú rí na àṣẹ Ọlọ́run subhanahu wa ta'ala tó pa á láti ká máa gba ààwẹ̀ bẹ́ẹ̀ náà la gbọdọ̀ tà fún bá ti tà fún mùsùlùmí a gbọdọ̀ tà fún kèfèrí náà wà pé àṣẹ tó ní kí mùsùlùmí máa ṣe nǹkan yìí ọba ẹni tó jẹ́ kèfèrí náà wí tó gbọdọ̀ ti jẹ́ pé yóò mú àṣẹ Ọlọ́run bá ṣe ilé ìjẹ́sókè nǹkan tí a fẹ́ mẹ́nu bá fún wa Allahumma salli ala Muhammadin wa sallim.